wa bí ìbò bí ti gbádùn tí ẹ já máa dúpẹ́ o lọ́wọ́ ọlọ́run ọ̀run fún ààbò àti ìpamọ́ ẹ̀ lórí gbogbo àwọn ẹ̀dá èèyàn ẹni tó bá mọ núrò yóò mọ bá àti dúpẹ́ àrà ń sán àtẹ̀gùn fẹ́ ìjì ìjà àdúpẹ́ tí ò gbẹ́nikẹ́ni lọ́nù wa kì í ṣe pa agbọ́n o kì í ṣe pa àmọ́ kì í ṣe pa àmọ́ ṣe orí ọ̀fẹ́ ọlọ́run la rí gbà o gbàgbé pé eré ìje ni o kì í ṣe talagbára oúnjẹ kì í ṣe tọlọgbọ́n bẹ́ẹ̀ lógún kì í ṣe tẹni tó mọ̀jà bí òṣèpélédùmarè bá kọ́lé náà àwọn tó ń kọ́ ń ṣe lásán ni o bí òṣèpélédùmarè bá ṣọ́ ilé náà àwọn olùṣọ́jí lásán ni o ọpẹ́ pàtàkì lọ́wọ́ adẹ́dàá ṣẹ̀dá ọlọ́run ọ̀run afúnimákàwápọ̀ pàbídà sọ́bídìrí gbéríko ni a máa dúpẹ́ títí ni o ẹnu ọpẹ́ wa ò ní kan láṣẹ ọba mi Èdùmàrè ẹ kú kalẹ̀. Àwọn fashion designers gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Àwọn ẹgbẹ́ ẹlẹ́gà gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn abẹ gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀. Abẹ Olúbúyìwá Bámgbóṣe lórúkọ tèmi OGBC 90.5 FM ìbàràlù Abẹ́òkúta ibẹ̀ láwà tá a ti ń kàn sí àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ìtẹ̀síwájú tuntun yóò máa jẹ́ ti gbogbo títún gbọ́ wa láṣẹ ọba ní Èdùmàrè àdúrà nígbà agbára kọ́. ó ṣàmì àdúrà mi. Ẹni tó gbà kọ́ lọ́rùn ń bẹ ó ṣàmì àdúrà mi. Oníṣẹ́ ọwọ́ bá lówó lọ́wọ́ àbí ó àbí àṣẹ. Oníṣòwò alẹ́lẹ́ ọjà àbí ó àbí àṣẹ. Aboyún ilé bìtìbìtì rẹ̀ àbí ó àbí àṣẹ. Àkọ́tí òyìnbó ẹ̀rọ ọmọdé ló àbí ó àbí àṣẹ. Òṣìṣẹ́ ìjọba èrè ló máa jẹ́ àbí ó àbí àṣẹ. Àwa mọ́tò kò ní kí mọ́tò dààmú. Oníta sí wọ́n máa rí ṣe. Àwọn obìnrin ọjà àtàtà lèrè. Ẹni tó ṣòwò wọ́n máa rí ṣe. Alákọ̀wé ọkọ̀ ọba ò ní ṣáwọ́ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ni o àdúrà nígbà agbára kọ́ wá yóò ayábẹ́lẹ̀ ò bẹ́ sáré tó bá ti yá ẹ jẹ́ kí ìjọba wa pé lónìí àlejò pàtàkì fún gbogbo àwọn náà ti wà ń kalẹ̀ pẹ̀lú mi akọ̀wé àgbà pátá iléeṣẹ́ Ogun State Cooperative Solution Limited Alaba lẹ́sìn ìgbẹ́kẹ̀lé ayé làwọn orúkọ yẹn ó máa ń dá mi lọ́rùn àtòrí pé dáfídì àyànfẹ́ ilé ìgbìmọ̀ rẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́kẹ̀lé tó bá sì gbẹ́kẹ̀lé ilé ìgbìmọ̀ rẹ̀ kò ní jogún òfò ayé làwọn alàgbà ayé làwọn ẹ̀ka àbọ̀ sórí ètò ojúmọ́ àkọ́kùn ẹ bá mi kí gbogbo àwọn olùgbọ́ wa níbi ti aláfọwọ́sowọ́pọ̀ wo ní bàjẹ́ onítọ̀wọ́ gbogbo wa bàjẹ́ káṣí ọba ní ìgbìmọ̀ rẹ̀ ẹ ṣeun ṣèkú. adúgbò ẹ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí àjọ̀dún ọlọ́dọọdún tó wáyé àjọ̀dún ọdún kejìlélógún 32 years annual general meeting èyí tó wáyé láìpẹ́ yìí ní olú-iléeṣẹ́ wa hospital àṣírò nílùú Abẹ́òkúta. àdúrà tèmi pé òjò a máa rọ́dún o ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ a máa lé sí o aláfọwọ́sowọ́pọ̀ aláṣẹṣẹ́kù alájọṣe kò ní bàjẹ́ kò ní tọwọ́ gbogbo àbàjẹ́ láti ọ̀gá mi. ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ìdúpẹ́ o torí pé ẹni tá a ṣe lóore tí òdúpẹ́ kọ́ bí ọlọ́ṣà kẹrù ẹni lọ ni o ẹ jẹ́ ìdúpẹ́ kí n lo àkókò láti fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ aláàjì Dr. Abdulrasaq Ọlá Balo àti gbogbo ìgbìmọ̀ ìṣàkóso wọn fún ti ẹ̀bùn àmì ẹ̀yẹ èyí tí wọ́n fún mi lọ́jọ́ náà lọ́hùn nígbà tí wọ́n ṣe àjọ̀dún lọ́dọọdún fún ìmọrírì ìpolongo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe lórí iléeṣẹ́ rédíò yìí OGBC ẹ máa ṣeun ṣeun o àdúgbò púpọ̀ ẹlẹ́dàá ó túbọ̀ máa kọ́ wa fún iṣẹ́ o aláfọwọ́sowọ́pọ̀ kò ní bàjẹ́ iwájú lọ́pọ̀ ìdí yìí yóò máa lọ sí láṣẹ ọba mi Èdùmàrè alàgbà ayé làwọlá ẹ̀kọ́ kàdá ọmọ kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ kí n rán wa létí pé àjọ̀dún tá a mọ̀ sí AGM annual general meeting ó jẹ́ ìpàdé àkójọpọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ èyí tó máa ń wáyé ní ẹ̀ẹ̀kan lọ́dún àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wọ́n máa ń ṣe ìpàdé àjọ̀dún AGM látàrí àwọn ìdí pàtàkì wọ̀nyí ẹni iṣẹ́ àwòrán lára wọn ni jíjábọ̀ iṣẹ́ èyí tí gbogbo ọmọ ẹgbẹ́ ṣe fún odidi ọdún àti gbígbà ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́.
èkejì ní láti mọ̀ bóyá ẹgbẹ́ jèrè ìtàbókù díẹ̀ káàtó ẹ̀kẹta sì ní láti béèrè gbogbo ọmọ ẹgbẹ́ ẹ̀ẹ̀kẹrin ní láti ṣe ètò kóríyá àti kíkan sáárá sí gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n ṣiṣẹ́ takuntakun fún ẹgbẹ́ fún odidi ọdún kan ẹ̀ẹ̀karùn-ún oníṣẹ́ṣe ìpinnu ọdún tuntun bákan náà ni yíyan àwọn olóyè ẹgbẹ́ fún ọdún tuntun ìyẹn nìkan kọ́ ó ṣe pàtàkì láti gbọ́rọ̀ olóòtú tàbí aṣojú ìjọba fún ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù àti láti béèrè nǹkan lọ́wọ́ ìjọba bákan náà èyí tún jẹ́ ọ̀nà láti wá ọmọ ẹgbẹ́ tuntun fún ẹgbẹ́ ìwọ̀ntúnwọ̀nsì la máa ń ṣe àjọ̀dún wa o kò pọn dandan láti ra ìṣọ̀ fún ayẹyẹ àjọ̀dún bákan náà kò pọn dandan láti gba màálù lásìkò àjọ̀dún a lè ṣẹ̀bùn kóríyá ní ìwọ̀ntúnwọ̀nsì fún àwọn tó ń ṣe dáadáa nínú ẹgbẹ́ wa ó wá yẹ o kí gbogbo ẹgbẹ́ wọn máa ronú kí la tún lè ṣe o láti mówó wọlé sínú àpò ẹgbẹ́ wa àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣeun gbogbo ìta mẹ́nubà yìí pátá ò ní wọ́n ṣe o níjọ́ àjọ̀dún tá a wí tó wáyé àwòkọ́ṣe rere ni ó tún bẹ́ẹ̀ jẹ́ o ń gbogbo ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù aládùúgbò ní ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ làgbà bó bá ti yá ìtúnpẹ́ mọ́ alàgbà ayélabọ́lá kí ni o fẹ́ ní fún wa lórí ètò wa èyí fún àǹfààní àwọn ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọn ò lè bá wa pé níbi ayẹyẹ àjọ̀dún lọ́dọọdún ti ọdún kejìlélọ́gbọ̀n 32 years annual general meeting èyí tó wáyé láìpẹ́ yìí ló fi ṣe wá lábẹ́ òkúta láṣẹ̀rò ẹ̀jẹ̀ àgbọ̀ àtẹ̀lé ẹ̀ṣin bàbá bọ́kùnrin aláfọwọ́sowọ́pọ̀ kò ní ìbàjẹ́ gẹ́gẹ́ bí àwọn ohun tí ẹ ti gbé kalẹ̀ ẹ ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nípa ohun tí a ń pè ní ètò àjọ̀dún ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wọ́n jẹ́ kí n kí àwọn èèyàn wá sí bí ìrọ̀lẹ́ tó kọjá nínú wà níbi wọ́n di ìlú àkọ́kọ́ orí eléyìí adúgbò lọ́wọ́ pé ó tó kàwé lórí ìgbà tó wà ní lónìí ó kí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ṣe kérésì kọjá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ máa tún gbogbo wa náà pé àtúntò mọ̀wọ́ náà ní tuntun ọdún aláyọ̀ 2022 àdúrà mi pé kẹ́mi àkóṣe ọkọ̀ ìláyé láàyè àti ní àìjọrí bàbá wa tọkùn kí n tó bẹ̀rẹ̀ sí dáhùn ìbéèrè yìí tẹ̀lé kí n sáré kí àwọn èèyàn wa tí àtijọ́ ìṣòro tó kọjá lọ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní iléeṣẹ́ wa tí wọ́n ti gbà á nímọ̀ràn wọn ti gbà mí wọ́n ti ṣe owó tó yẹ kí wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ rere nínú ẹgbẹ́ ìwé kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ yìí pé ọdún tí ó kọjá lọ kò jẹ́ pé ọdún amúgbálẹ́gbẹ̀ẹ́ ọdún tí wọ́n sáà náà tó ètè ní ọdún gbogbogbò ṣùgbọ́n pé pé àwa là á jálẹ̀ lọ sí owó àtọ́lá òun lè fún ọlọ́run lókè. Kí n dúpẹ́ kí n tẹ̀síwájú nípa kíkí àwọn èèyàn mi pàápàá jùlọ àwọn bàbá wa tí wọ́n di òwò ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ mú káàkiri ní ìpínlẹ̀ Ògùn. Màá kí ààrẹ ilé ẹgbẹ́ kọ̀ọ̀kan tí a kàn sí union tí wọ́n bá wa darí ètò ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn káàkiri níbi tí àta níbi síta ní kò sí nígbọ̀kan. Màá bẹ̀rẹ̀ látòrí Abẹ́òkúta branch 1 kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátá ní Ìjẹ̀bú central bákan náà mo kí wọn nílẹ̀mọ branch 1 kí àwọn náà ní Abẹ́òkúta branch 2 mo kí wọn lọ́pọ̀lọpọ̀ ní Abẹ́òkúta central mo kí wọn ní ewékòrò ifọ̀ àríọ̀dọ̀ àdá mo kí wọn lọ́pọ̀lọpọ̀ mo kú iṣẹ́ ilẹ̀ ìwé náà mo kí wọn náà bákan náà ilé wa sáà tó mo tún kí wọn pé wọn kú ọ̀rọ̀ ẹgbẹ́ nílẹ̀mọ branch 2 mo kí àwọn náà lọ́pọ̀lọpọ̀ àti ní Yewa north ní Ayétòrò àti àgbègbè rẹ̀ mo kí wọn lọ́pọ̀lọpọ̀ oníṣẹ́ láì máa fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn sáré àná náà tí wọ́n ní tí a ní ẹ̀ka wọn tó jẹ́ mẹ́rin ní ìpínlẹ̀ Ògùn ní Èkó central ní zone ní Rẹ́mọ zone ní Ìjẹ̀bú zone ní àti ní Yewa bákan náà mo kí ọ̀nà lọ́pọ̀lọpọ̀ pé kí wọ́n kú iṣẹ́ takuntakun tí a jọ gbé ṣe lọ́dún tó kọjá àdúrà mi ni pé òwe èrè lọ́pọ̀lọpọ̀ ní ó máa jẹ́ tán ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ pété à ń ṣe kí n tún fi àkókò yìí náà kí àwọn ààrẹ ẹ̀ka kọ̀ọ̀kan tí wọ́n ti kó gbá wọlé ní ọjọ́ mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè tẹ̀bí lọ́mi nínú àjọ̀dún tó a ṣe kọjá lọ kí n fi àkókò yìí kí n sáré kí wọn pàápàá kí n dúpẹ́ lọ́wọ́ kí n yìn wọ́n torí pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn yóò bàbá wa pa MT Ìdòwú tí wọ́n jẹ́ alága fún ẹ̀ka Abẹ́òkúta branch 1 bàbá wa Evangelist Philip Babátúndé tí wọ́n jẹ́ alága ẹ̀ka Abẹ́òkúta branch 2 Alhaji Waiwo Títílọlá táwọn náà jẹ́ ààrẹ fún ẹ̀ka Rẹ́mọ branch 1 bàbá wa Pastor Fẹ́mi Olúròmbí táwọn náà tún jẹ́ ẹ̀ka ti Ìjẹ̀bú central tí wọ́n jẹ́ ààrẹ iléeṣẹ́ yìí bákan náà bàbá wa Alhaji Dáúdà Akínwùmí tí wọ́n jẹ́ ààrẹ ẹ̀ka ti Abẹ́òkúta central bákan náà àti bàbá wa Jí Owóṣẹ̀jẹ́ tí wọ́n jẹ́ ààrẹ
ti Rẹ́mọ branch 2 ní kò ní ṣàì fẹnu kí àwọn bàbá wa náà tán wà ní Yewa South branch alàgbà Táíwò Ọlátúnjí àti bàbá wa tí wọ́n wá láti Ògùn Central Salary Zone Alhaji K Adédò bákan náà pàápàá jùlọ mo á fàbọ̀ sórí olódoko bámbàm tí wọ́n kó wá sílé Alhaji wa Dr. Abdulrasaq Ọláyíwọlá Àdìsá ọmọbalógun tí wọ́n ti jẹ́ atukọ̀ adarí atukọ̀ fún àwọn tí mo ti dárúkọ kọjá lọ wọ̀nyí pé wọ́n kú iṣẹ́ ribiribi tí wọ́n ti gbé ṣe lánàá ọdún mẹ́jọ wọn tó lọ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì tó kọjá lọ adúpẹ́ lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ wọ́n tó fi àkókò yìí náà kí n fi dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí pàápàá jùlọ àwọn tí àtijọ́ ṣẹ́pọ̀ ní inú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ pàápàá jùlọ olóòtú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ Pastor Eso Mustapha fún ìmọ̀ràn àti ìṣítí wọn lóòrèkóòrè ìwà ní gbàgbé bàbá wa tí wọ́n jẹ́ commissioner for our ministry of community development and cooperatives bàbá wa ọlọ́lá honourable Hamsat Daniel fún àmọ̀ràn àti ìtọ́sọ́nà wọn lóòrèkóòrè tí wọ́n bá ti pè wá tàbí tí a bá fẹ́ láti lọ yọjú sí wọn àkòdíṣẹ́ ìdúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ tiwa lórí pápá ní gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tí a ní ní ìpínlẹ̀ Ògùn pé wọ́n ṣe é lọ́pọ̀lọpọ̀ àjọṣe wa kò ní dàrú ẹ̀rẹ́ kí n fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa àti àwọn ìyá wa bákan náà tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ cooperative leaders and leaders in the state tí mi lè máa dárúkọ oníkọ̀ọ̀kan wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí inú wa dùn pé mo ń pọ́n àwọn lé inú mi dùn wípé àwọn náà bá wa darapọ̀ nínú iṣẹ́ tí a gbé ṣe láàrín tó kọjá àdúrà rẹ̀ ni pé kò ní kó wọn kò ní rẹ̀ wọ́n láti jẹ́ kí wọ́n kó tẹ̀síwájú a ó máa rí wọn bá o. atọ́kùn kí n tó dáhùn ìbéèrè yín lẹ́ẹ̀kan sí ti sọ púpọ̀ nípa ohun tí àjọ̀dún tí ó jẹ́ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ó lè jẹ́ wípé ẹ̀yin gan ọmọgbẹ́ ni alága ilé ẹgbẹ́ ni àdèmọ̀yìn dára pé kí àwa tó bẹ̀rẹ̀ iṣẹ́ aláfọwọ́sowọ́pọ̀ lẹ́yìn tí wà lẹ́nu ẹ̀ adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún ọ̀nba tí ẹ ti gbé sọ mo kí àwọn ọmọ ìgbìmọ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ sípò tí àwọn bàbá tí mo dárúkọ kọjá lọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ bàtà wọn ọ̀dọ́ àánú kí bàtà tí wọ́n fi sílẹ̀ tí wọ́n ti gbé wọ̀ kò ní ta wọn lẹ́sẹ̀ lórúkọ Jésù dẹ́kin mẹ́nubà ní ṣókí àwọn tí wọ́n ṣèyàn padà gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ sí ilé iṣẹ́ wa tí wọ́n tukọ̀ náà fún ọdún mélòó kan lásìkò tá a wà yìí tí ó bá lọ déédéé àwọn ni wọ̀nyí gẹ́gẹ́ bí a ti dárúkọ wọn nígbà tí a ṣe àjọ̀dún náà ní ìgbà tí a ṣe ní ọjọ́ kọkànléníogún oṣù kejìlá ọdún tí a wà yìí. ẹ máa ṣe ń ṣe wọn bàbá wa mo mọ̀ wípé ẹ ní púpọ̀ láti sọ ẹ jẹ́ kí àwọn onígbọ̀wọ́ ètò yìí ká tó tẹ̀síwájú. ẹ ṣe atọ́kùn. Cooperative. 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 Tẹ̀mẹ́tẹ́jú iṣẹ́ ti ya ní Nàìjíríà àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé wa. Ascosad Ogun State Cooperative Federation Limited ilé ìwé ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ní ó dàbí agbèrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájọṣẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Ascosad àwọn náà ní agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájọṣẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. Àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. Ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà Ascosad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. Àti kẹfọwọ́sowọ́pọ̀ káyé wa. tí wọ́n pè sí wọn lọ́wọ́ láti máa ṣe. Bákan náà ni a ní màmá wa dárúkọ nítorí pé ó nídìí
obìnrin àkọ́kọ́ tá a máa kọ́yàn nílé iṣẹ́ wa nìyẹn gẹ́gẹ́ bí ààrẹ ẹ̀ka kan ní ìpínlẹ̀ Ògùn àná màmá wa Adéníkè Àjàyí wọ́n láti ẹ̀ka ti Rẹ́mọ branch 1. bákan náà ẹ̀wẹ̀ a yan àbí ọmọ ẹgbẹ́ láti Yewa South wọ́n yan bàbá wa tí a mọ̀ sí Prophet Abídèmí Taiwo pé kí wọ́n wá ṣojú wọn ní ẹ̀ka yìí. nítẹ̀síwájú a tún ní bàbá wa Olúfẹ́mi Olúròmbí tí wọ́n yàn wọ́n padà gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ láti Ìjẹ̀bú Central. bákan náà wọ́n yan bàbá wa Alhaji Kéṣòdé láti Abẹ́òkúta branch 2 láti wá ṣojú wọn nínú ọmọ ìgbìmọ̀. bàbá wa Julius Adékànbí ni wọ́n yàn láti Yewa North láti wá ṣojú àgbègbè yìí. nígbà tí a rí bàbá wa Dr. Káyọ̀dé Olúsànyà láti ẹkùn Ìjẹ̀bú North pé kí wọ́n wá ṣojú àgbègbè yìí. Mr. Ọlátúnjí Alákà àwọn ni wọ́n yàn láti ibi tí wọ́n rọ́pò bàbá wa Dr. Abdulrasaq Ọlábalógun láti àgbègbè Ewékòró Ifọ̀ Adó-Dọ̀tà pé káwọn náà kó wá ṣojú àgbègbè yẹn. nígbà tí a yan pàtí A bàbá Theophilus Adéṣẹ́gun láti Abẹ́òkúta Central kí wọ́n wá ṣojú àgbègbè wọn àti bàbá Kọ́mrẹ́tọ́lá Ọ̀nàfúyè láti Rẹ́mọ branch 2. wọ́n tún yan màmá Adésínà láti Ògùn Central tí wọ́n rọ́pò bàbá wa Alhaji K.A. Adédò nígbà tí àwọn ti fi àyè sílẹ̀ fún wọn nígbà tí a ṣe àtẹ̀dé kọjá nígbà tí bàbá wa Lukman Asifat táwọn náà sún sókè gẹ́gẹ́ bí igbákejì Ògùn Central Vice President tí a dẹ̀ tí wá ní ẹnìkan tó wá láti ilé-iṣẹ́ àwọn tó ń ṣe iṣẹ́ olóṣooṣù tí a mọ̀ sí Ògùn State Salary Anna CTCU. bàbá wa Adésọ̀yà Julius Adétúnjí ni wọ́n yàn láti wá di ipò akápò mú ní zónù wọn ní Ògùn State Central Salary Anna Zone. màmá wa Adébíyì tí wọ́n jẹ́ tí a mọ̀ sí Iron Lady ẹni bá ti máa ń pè wọ́n tí wọ́n láti Ògùn State Lagos CTCU àwọn náà wọ́n sì wà lẹ́nu iṣẹ́ báyìí wọn ò tí ì lọ. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ní bàbá wa SK Adéyanjú tí wọ́n jẹ́ alága àti ààrẹ fún iléeṣẹ́ wa Ògùn State Central Financing Agency ó ń bẹ lámù gẹ́gẹ́ bá ti máa ń pe iléeṣẹ́ yẹn àwọn gan ni wọ́n sì wà gẹ́gẹ́ bí ààrẹ wọn. nígbà tí a tún ní bàbá wa tí wọ́n jẹ́ bàbá onímọ́tò ẹ̀dà J.O. Ògúntóyìnbó tí wọ́n láti iléeṣẹ́ Escomot bàbá tí wọ́n bá ní bàbá pínpín àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. a dúpẹ́ pé àwọn náà ṣì wà pẹ̀lú wa nínú ọmọ ìgbìmọ̀ wa. nígbà tí màá fi àkókò yìí kí màmá wa olórí àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn tí a mọ̀ sí Chief Mrs. C. Christiana F. Agunbíadé wọ́n láti ẹ̀ka Rẹ́mọ branch 1 sí iléeṣẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀. àwọn ni ààrẹ àwọn obìnrin ní lọ́wọ́lọ́wọ́ báyìí. àdúrà mi ni pé bí wọ́n ti kó sí bàtà àbí tí wọ́n ti kẹsẹ̀ bọ́ bàtà tí àwọn tí ó ṣiṣẹ́ lọ tí wọ́n bọ́ sílẹ̀ fún wọn kò ní gbóná mọ́ wọn lẹ́sẹ̀. mo lérò wípé àwọn náà gbìyànjú láti rí i pé wọ́n ṣe akitiyan láti jẹ́ kí ìjọba tiwọn tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kó bá tó dára ju ti àwọn tí ó ti lọ tó ń gbé kalẹ̀ lọ. gẹ́gẹ́ bí akọ̀wé àgbà iléeṣẹ́ yín wàá ṣetán láti gbà wá ní ìmọ̀ràn wípé kí àwọn tí mo ti dárúkọ kọjá lọ wọ̀nyí gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ tuntun kí wọ́n rí i pé ìfọwọ́sowọ́pọ̀ tó láàmì láàká ó wà láàárín wọn kí ìtẹ̀síwájú rere kó bá dé bá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn. ẹ ṣeun alàgbà kébì ìgbẹ́kẹ̀lé Ayélabọ́lá ó máa ń wù mí kí n pe orúkọ yìí ṣáà. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe àdúpẹ́ sá ẹ kú adótónu ẹ kú ẹ máa mọ̀ ọ́ ṣe o mẹ́sẹ̀jì náà ò ní báyé nú ọ alẹ́ ìbá àfàtó kò ní jẹ́ tiyín ẹ ṣe ọba mi Èdùmàrè ẹ já dókè lọ́rùn náà ká tó tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ní Nàìjíríà àti kátàwọ́sowọ́pọ̀ káyé yẹn wá. Oscozad Ogun State Cooperative Federation Limited ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. Oscozad àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájùmọ̀ṣe níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ìyá ẹgbẹ́ àgbà. Oscozad fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àmójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́.
Ká fọwọ́sowọ́pọ̀ káyé yẹ wá. Aláfọwọ́sowọ́pọ̀. Ọ̀nà kan bẹ láàbí lówó láyé ó tọ́ka sọ nípa rẹ̀ lápọ̀ sí wẹ́wẹ́. Káwa fọwọ́ ara wa túnlé ayé wa ṣe. Ẹni bá ara rẹ̀ lọ́wọ́ irú ẹ̀ gan-an lòrìṣà òkèké tá ló pè é dà. Òdodo ọ̀rọ̀ lèmi sọ fún ìyàn tó bá fẹ́ tó gbọ́ mo fẹ́ sí mẹ̀kúnnù ní láárí. Bórí bá ti pẹ́ nílẹ̀ ó sì yẹ kó ní oríire. Ìyà tó jẹ mẹ̀kúnnù yìí tó gẹ́ ẹ jẹ́ ká gbogbo pọ̀ ká dòwò pọ̀. Ìdí mẹ̀kúnnù bá ti papọ̀ jù gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ cooperative la tètè jọ dáyé wa ṣe. Ilẹ̀ èrè bí aláìní kù ó yá ká ṣòwò pọ̀ ká lé jìyà. ẹ ṣeun ká fọwọ́sowọ́pọ̀ káyé jìyà bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí náà ti máa ń sọ lórí ètò yìí mo ní gbogbo ohun tó jẹ wá lógún lórí ètò yìí ní ìgbáyé gbádùn àti ìdàgbàsókè tí ọrọ̀ ajé ògbèjì tó ń gbọ́ wá ìdí rèé tí ọ̀rọ̀ gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò ìyálọ́jà babalájé àwọn onímọ́tò àwọn ọlọ́kadà àwọn àgbẹ̀ lóko àti àwọn òṣìṣẹ́ ọba tó fi jẹ wá lógún lórí ètò yìí torí pé nípa ìfọwọ́sowọ́pọ̀ ohun nìkan ṣoṣo la fi lè kúrò nínú ìṣẹ́ àti òṣì bẹ́ẹ̀ ni o alàgbà ayélabọ́lá atọ́kùn kí ilé ẹ̀kọ́ sí pé ẹ̀kọ́ ohun ẹ ṣe àdúpẹ́ sà. gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ipa rere ni àwọn obìnrin ń kó láwùjọ wa Bẹ́ẹ̀ni. inú mi dùn lẹ́ẹ̀kan òun gbà tí mo gbọ́ pé àwọn obìnrin pẹ̀lú àwọn tí a yàn sípò wọ́n tó mélòó. Gẹ́gẹ́ bí ohun tí mo kà fún alẹ́ kan àti pé tí mo sọ wípé irú òṣẹlẹ̀ nínú àwùjọ ọmọ ìgbìmọ̀ iléeṣẹ́ wa rí mo dárúkọ màmá kan lẹ́ẹ̀kan tí wọ́n ń pè ní màmá Adéníkẹ́ Àjàyí. bẹ́ẹ̀ni Àwọn ni wọ́n máa kọjá obìnrin àkọ́kọ́ tí ó wà gẹ́gẹ́ bí ààrẹ láti ẹ̀ka iléeṣẹ́ wa ní ìpínlẹ̀ Ògùn láti ìgbà tí wọ́n ti dá Ògùn State sílẹ̀. Inú mi dùn wípé irú ẹ̀ ṣẹlẹ̀ ní àkókò yìí. Nínú wọn náà tún ní ààrẹ fún ti Ògùn Central Salary Earners tí bàbá wa Adédò tí wọ́n fi kò sílẹ̀ fún obìnrin bákan náà látún di ààrẹ ní ẹ̀ka yìí. Ó di méjì. bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo sọ fún wa ní kí n tó parí ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní ààrẹ àwọn obìnrin ní ìpínlẹ̀ Ògùn màmá wa Rosanna Agúnbíadé wọ́n ti pé mẹ́ta nínú ọmọ ìgbìmọ̀ tí ó wà nínú àwọn ọmọ ìgbìmọ̀ wa nílé iṣẹ́ wa ní ọdún yìí bákan náà. Ipò obìnrin gẹ́gẹ́ bí TV kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn torí pé láìsí wọn ìlú kò lè dùn gẹ́gẹ́ bí a ti máa ń sọ. ẹ̀yin ò gbọ́ orin tó ń kọ fún wọn ni. Ẹ jẹ́ kí n gbọ́ wọ́n pé pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn. bẹ́ẹ̀ni ẹ wí kí n gbọ́ pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn bí ò sí tiwọn ayé ò ní lè dùn. pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wọn. òrìǹtẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́. bẹ́ẹ̀ni mo ń tẹ̀lé yín ọjà. ẹ ṣe sà gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tẹ́ fi ṣáájú màá kàn dáhùn màá dá lóhùn fẹ́rẹ́fẹ́ nítorí pé mo rí pé mi ní fẹ́ gbà á lákòókò àti pé àkókò náà sáré lọ léjìléjì gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè pé kí ni àǹfààní tí àwọn tí kò wá sí ibi àjọ̀dún wa ọdún kejìlélógún àti irú congress irú ẹ̀ ẹlẹ́kẹjọ tí a ṣe ní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún tó kọjá lọ irú àǹfààní wo ni ó máa jẹ́ kí wọ́n gbọ́ lórí ètò yìí. Àǹfààní tí màá jẹ́ kí wọ́n gbọ́ ni pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ju wípé àwọn tí ò wá ó nítumọ̀ ó dẹ̀ nídìí fún ìtẹ̀síwájú iléeṣẹ́ wa ni. Níṣẹ́ ni ní ọjọ́ yẹn àwọn àgbààgbà péjọ wípé kí á sún sí òkè díẹ̀ kí àwọn parí ọ̀rọ̀ ni yẹn ní ọjọ́ kan náà. Bá a rí pé àwọn tó ti dé á bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ni a fi bẹ̀rẹ̀ ní ọjọ́ yẹn fún ìlọsíwájú iléeṣẹ́ wa ni. Inú mi dẹ̀dùn yìí pé lẹ́yìn gbogbo tó tónu àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Ògùn ọ̀sán wa ó ti so dídùn inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí n wá fi àbáwá àtọ́kùn ẹ jẹ́ kí n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wa lára àwọn tí a jọ ń ṣẹ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn àwọn Ògùn State Cooperative Administrative Managers wa Ogusma gẹ́gẹ́ bí a ti máa ń pè wọ́n tí bàbá wa ọ̀gbẹ́ni Pastor Gbódì Olúyìgà tí wọ́n ṣe alága Ogun State. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí kò bá sí àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ rẹ́kọ̀dù àwọn ò lè pé. Mo yin àwọn náà mo kí wọn wípé wọ́n kú iṣẹ́ ọdún tó kọjá ọdún tó wọnú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀. Mo rò pé àwọn ìwé àkọsílẹ̀ wa yóò tún rẹ́dì fún iṣẹ́ láti tẹ̀síwájú nígbà tí a rí i pé pàápàá jùlọ nígbà tí wọ́n fi di ọ̀sẹ̀ tí a máa mú yìí àjọ̀dún ètò bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́wù. Mo kí wọn lọ́pọ̀lọpọ̀ mo gbóríyìn fún wọn wípé wọ́n kú iṣẹ́ Olúwa tó máa dé iṣẹ́ wọn ládé. Bákan náà ẹ̀wẹ̀
ẹ jẹ́ kí n tún rọ̀ wá wípé kò sí bí ó ṣe lè rí a gbọ́dọ̀ tẹ̀síwájú ní ilé iṣẹ́ wa. Ètò kan tí ó wà sílẹ̀ tí amẹ́nubà bẹ́ẹ̀ wọ́n ti wá alága mi náà tó wá sọ níbí nípa bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa ètò tí a gbé kalẹ̀ ètò ayélujára gẹ́gẹ́ bí a ti mọ̀ àti madam bá sọ̀rọ̀ àti àwọn èèyàn á ti mọ̀ ìyẹn stove digit a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ o mo kàn fẹ́ rọ̀ àwọn managers wa àtàwọn bàbá wa wípé ohun tí a bèèrè lọ́wọ́ pé kán bá mú wá má jẹ́ kí ètò yìí kó tẹ̀síwájú kán bá wa ṣe ní kọ́mọ́kọ́mọ́ kí a bá rí pé a gbà kí ìtẹ̀síwájú kó bá dé bá wa. Bákan náà má jẹ́ kí n gbàgbé nípa owó ọlọ́dọọdún tí àwọn iléeṣẹ́ wa níkọ̀ọ̀kan iléeṣẹ́ wa nílẹ̀ gbẹ́lá fọ́sọ̀ tí wọ́n sọ fún ọlọ́dọọdún bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà ọ̀gá mi wọn ló ti díù tọ́dún náà tó díù o ṣe ni màá rọ̀ wá iléeṣẹ́ wa níkọ̀ọ̀kan kí wọ́n bá wa ṣe bọ́n ṣe ń ṣe kí kó ba lè rí kó ba rí bó ṣe rí inú mi á dùn tí àwọn bàbá wa àwọn màmá wa gẹ́gẹ́ bí a ti máa ń pè wọ́n ní ọdọọdún kí wọ́n bá jígìrì sí eléyìí náà kí nǹkan bá lọ bó ṣe yẹ kí ó lọ. Ẹ ṣe atọ́kùn. Ẹ ṣeun alàgbà yìí làbọ́lá. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. lọ́wọ́ yìí torí pé a fi ẹ̀jẹ̀ wa àdúpẹ́ a máa rí i báwo ẹ máa mọ̀ ọ́ ṣe o. Àmín. Dídùn púpọ̀ ṣókí báyìí ni ọbẹ̀ ògè ní ìlàrídé lónìí lórí ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Fẹ́mi Akínọlá. Mi ò gbàgbé Olúṣẹ́gun Àmújó. Bákan náà mi ò gbàgbé ọ̀rẹ́ wa kí lórúkọ ẹ̀? Bẹ́ẹ̀ni ọ̀gbẹ́ni Bádéjọ Emmanuel. Bádéjọ Emmanuel ló ṣe ọjàre wà á mọ̀ sí o. Adéyẹmí atọ́kùn ẹlẹ́kìn ìlàkókò yìí kí àwọn èèyàn ní kíákíá àwọn staff wa generally pé àwọn náà kú iṣẹ́ wọn dẹ̀ kú ewu ọdún tuntun Olúwa kò ní fi wọ́n sílẹ̀ ẹ ṣe atọ́kùn. Ẹ ṣeun èmi kan náà ni o ẹni yín èèyàn yín ọ̀rẹ́ yín Olúmúyìwá Bámgbóṣe lórúkọ tèmi ẹ wò lọ́tún kẹ́ wò lósì ire ni o ẹ wò lẹ́yìn kẹ́ wò níwájú ire ni o ẹ wò lókè kẹ́ wò nísàlẹ̀ ire ni ẹ wò láàrin gbogbo mi tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ rí ire báwo ló di tóbi tó kẹ̀kẹ́ ó bá rí bẹ́ẹ̀ ẹ gbà mú síbẹ̀ aláfọwọ́sowọ́pọ̀ ó máa ní bàjẹ́ ire o ẹ máa yọ̀. Ní Nàìjíríà.